ètò yìí ṣì ń tẹ̀síwájú ẹ ti mọ̀ pé orí ètò bàbá ètò láwà àlejò mi lágodo lónìí ni Níyì tí mo fi tòótọ́ dárúkọ ọ̀gá mi bàbá mi Níyì Ajẹ́tọ́mọbí Aládàmú Ìjẹ̀ṣà ẹ kú ìkàlẹ̀ bàbá mi. bàbá rẹ gbé. ìrìn àjò ilẹ̀ mi bá pa 9,000. ọlágbára so bọ̀dá gbé gan ni pé. yẹn gbé ẹ máa pe gbé Adébóyè bẹ́ẹ̀ ni pé ìwọ tó pa 9,000 Ọlọ́run sọ pé iṣẹ́ tó fi jẹun ni ó wá ní pé ó wá kó yẹn mọ́ ní kí n kó yẹn wá lọ Èkó padà wà ní kí n kó yẹn dá mo ní ara o torí a máa ń pọ̀ lẹ́yìn bọ̀dá gbé ga pọ̀ lẹ́yìn a máa ń pọ̀ lẹ́yìn ẹ̀ gan mo bá ní mánéjà ẹ̀yin ni kẹ́ kó yẹn dání bọ̀dá gbé ga ní pé èló lápá bàbá Ìjẹ̀ṣà pé mo yẹ apá o wọ́n wà lọ́wọ́ mánéjà ni o kò dání ni mi ò kó dání o mo nígbà tí ì ṣe pé mi ni mo gbéra mi débi ẹ̀yin lẹ gbé mi débi ó lọ pẹ́ lẹ́yìn mi pẹ̀lú nǹkan tó ṣe yìí tó bá jẹ́ lérè wèrè olérè mi ó sọ pé ṣé bó ló kọrin olówó òun àti kó sápò mu ní mèsè bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sọ mo dúró lárí o ó ṣe ní bàṣì bẹ̀rẹ̀ yẹn bàṣì bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀ nìyẹn wẹ́rẹ́ lèmi náà ṣe di sọ̀rọ̀ nìyẹn mo di 1998 wà ní kí lọ dá báǹdì lẹ̀ mo á bẹ̀rẹ̀ sí kọrin mo á bẹ̀rẹ̀ sí dá báǹdì lẹ̀ mo á dẹni tó ń kọrin tí mò ń tán pè mí káàkiri akọ bẹ̀rẹ̀ jump yẹn bọ̀dá ń ṣe advert fún mi lórí program wọn lóríṣiríṣi so pàṣẹ ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run gba gbogbo nìyẹn 1999 mo release first album. kí ni àkọlé Ọlọ́run ààbò ààbò rẹ o bàbá lulẹ̀ lóko lọ́nà ọjà àdàbò rẹ bò mí o lórí iṣẹ́ mi ààbò lórí ọmọ mi o ààbò lórí aya mi o ààbò lórí ilé mi ààbò lórí òwò mi o ààbò Ọlọ́run ààbò rẹ o bàbá lulẹ̀ lóko lọ́nà ọjà àdàbò rẹ bò ibẹ̀ mo tó wá kọ pé ó ti ghost nìyẹn ó ti gbójú àwa mi la èwo la wà Sisi ológe Paris ló kọ yẹn Sisi ológe. ẹ mọ̀ pé ilé ìtawà mọ̀ ni. Sisi ológe lèmi kọ ìgbà tó wọ́n bá náà lọ fi ṣèdákejì. àwọn wo ló gbà. inú ẹja gbàgbé ọ̀rẹ́ mi ni àjọ wà ní ìdíṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni kó tó di pé òun náà dolórí òun kó sọ̀rọ̀ lèmi náà olórí lòun náà so àjọ ń ṣiṣẹ́ kan náà ni ṣùgbọ́n ó ti yé everybody tó bá ń bọ̀ lé àjọ jẹ náà abọ́ kan náà kọ́líìgì ni wá so èwo la wà Sisi ológe ọmọdé yìí pépéré ń pe o pépéré ọmọdé yìí ẹyin Jésù sídìí rumurumu sọmúrù kẹrùkẹ pépéré ń pe o. sá ṣe bẹ́ẹ̀ ni ṣe nǹkan kan rumurumu. àgbọ̀ mọ̀ pé NTBB wà a gbọ́dọ̀ dárúkọ tìkùtìkù lára dàbí ọ̀rẹ́ wa. tọ́wọ́ lamẹ́ríkà wáyé kíní kan ní kan láfẹ́ mọ́lé o. ojú ni tiẹ̀ tó NTBB. so àdúgbò lọ́wọ́ Ọlọ́run so gbàtà tó máa ṣe kejì àtúpè ní ọ̀nà ọpẹ́ pọ̀. mọ̀mọ́ pẹ́ mi wá bàbá wa gbọ́ pẹ́ mi ọ̀nà ọpẹ́ mi pọ̀ bàbá mọ̀ dúpẹ́ èmi bá lẹ́gbẹ̀rún àhó fún yín olùgbàlà èmi bá lẹ́gbẹ̀rún àhó fún yín olùgbàlà bí mo bá ti mi ṣàdúrà kẹ́ ẹ máa ṣàmì ọkọ mọ́mọ́ kú mọ́ mi lọ́wọ́ ẹ máa ṣà kàgbélé ayé ṣeun rere o ẹ máa ṣà. ìkẹta làwọn pè ní Àdàmọ̀ Europe bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí travel. ọdún wo gan lẹ kọ́kọ́. 2003. lẹ kọ́kọ́ kó Nàìjíríà. bẹ́ẹ̀ ni mo lọ sí ìlú Germany. bẹ́ẹ̀ ni ta ló mú lọ sí ìlú Germany. ẹni tó mú mi lọ sí ìlú Germany gbà yẹn wọ́n pè ní Silvershad promotion ọmọ Ìlàsẹ̀ Ìjẹ̀ṣà ni kọ́lọ̀ fọ́ọ̀rùn kẹwọ́n sí from Germany to Amsterdam àlọ́ṣe ní Amsterdam àṣẹ gbogbo ẹ̀ lóríṣiríṣi. owó bá dé. owó náà ò tí ì dé owó ti dé lórúkọ Jésù ṣùgbọ́n agbìyànjú náà ni bẹ́ẹ̀ lákọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí nígbà tó tún ṣe tásùn yẹn tán àtúnṣe òrè ló pé. ẹyin tíntín. sórí ló pé yẹn mo kàn pé ní pé àtúntì dé bí a ṣe ń dé ìmọ́lẹ̀ dé o òkùnkùn paradà ìyá ni ọ̀dọ́mọdé aládàmọ̀ kọ́ wà nígboro Èkó ẹgbẹ́rẹ́ afakọyọ lẹ́ẹ̀kọ́ ulé Àdàmú bílẹ̀ lè rẹ́ wa o ìgbà yẹn ni bámu ti kú gíran gbórúkọ awilé ológun bàmí ò tẹ̀wọ́n pé a tún máa pàdé New York Àdàmú bílẹ̀ lè rẹ́ wa o kò ti rí àwé kò ti rí
kí o ìmọ̀ọ́sẹ̀ àwẹ̀ kò tí ì rí àwẹ̀ o àdàmọ̀ bílẹ̀ lè rẹ̀ wá o yéṣó lè rù yóò gbé yéṣó lè rù yóò gbé ubèbè ẹ níbẹ̀ o ọmọge sẹ́hún sẹ́hún àpòṣèré o ùdí arẹ́rẹ́ ùdí àràbà ùdí àyùnrẹ́ lápẹ́ lóru ni Yínká ló lè rù o Àtàbàtúbú ló lè rù yóò kó máa yí lọ. ẹ já ṣe báyìí ẹ máa tún eléyìí náà kọ sí èdè wa nílé lọ́hùn. kò sí wàhálà. yára gbẹ́rù rẹ ọmọ ìgbà tí ẹ sọ pé Yínká ló lè rù tẹ́ wọ́n jẹ eru yìí. ẹrù tí mo sọ yìí náà ni àpòṣèré o ùdí arẹ́rẹ́ ùdí àràbà ùdí àyùnrẹ́ lápẹ́ lóru ni o bàbá tìrìbà òkè tìrì mi ṣàyàbí èyí ṣèyí bí àyà ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ sá bọ̀ ní ká má sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ ojú rẹ̀ ti. ẹ ti sọ. bàbá mi Níyì Adétọ́mọ bí Aládàmú Ìjẹ̀ṣà bàbá túbọ̀ máa jẹ yín dàlá ṣàṣọlọ. ẹ ti bẹ̀rẹ̀ lọ sílẹ̀ Amẹ́ríkà ẹ ti lọ Europe ẹ ti lọ sí gbogbo káàkiri àgbáyé lẹ ti mọ̀ yín báyìí. ẹ sọ kankan lẹ́ẹ̀kan ìrìn àjò yín pẹ̀lú olóògbé. bẹ́ẹ̀ni olórin kan tí mo wá kọ tí gbogbo àwọn èèyàn gbà bẹ́ẹ̀ ni gbàgbọ́ ọtí lẹ́yìn ẹ̀ wẹ́rẹ́ tí mo dẹ̀ dọ́dọ̀ ẹ̀ gbà mo dọ́dọ̀ ẹ̀ ó máa fún mi 5 minutes nígbà yẹn lórí gbogbo program tó bá ti ṣe Gbénga Adébóyè in the house ní Abẹ́òkúta Gbénga Adébóyè in the mix lẹ́kọ̀ọ́ ń bí á fún mi 5 minutes máa fi kọrin Àdàmọ̀ bá máa hẹ́ẹ̀dì orin Àdàmọ̀ máa ń kọrin kan fún wọn táwọn kan fẹ́ràn gbogbo ayé fẹ́ràn lẹ́yìn wọn gbà yẹn. lódòlódò là á bọ̀ gẹ̀dẹ̀ o ẹgbẹ́ mi ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè tí odò aró mi mú àárín ọmọ lọ́mọ asùn alábẹ́fẹ́ o. alẹ́ mi tán mi mẹ́tọ́ra mi ẹjọ́ kó ṣèrò falẹ̀ ọjọ́ alẹ́ mọ̀ ṣèrò fọ́kọ́ mẹ́rọ́ ní bárin mẹ́tọ́ra mi jẹ́ mẹ́rọ́ ní bárin mi gẹ́dẹ̀ kẹrẹ̀. ọpẹ́ tí mi jẹ́ràn mútọ̀nà fẹ́ bọ̀ ọmọ ajé tọmọ bí orí mi bẹ́ẹ̀ kí mo bí jẹ gbóyà rẹ̀ lẹ́yọ̀ yín ká o. ó yẹ kí mi ti joyà rẹ̀ mọ́kọ́ yẹ kí mi ti dábọ̀ gbèrúgbọ̀ ọ̀nà yíyẹ o. ó yẹ kí mi ti láyà kálẹ̀ mi kẹ́lá má sí mi ọ̀kárẹ̀ Yínká lódòlódò là á bọ̀ gẹ̀dẹ̀ o ẹgbẹ́ mi ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè tí odò aró mi mú àárín ọmọ lọ́mọ asùn alábẹ́fẹ́ o. òde ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ òde ìdàgbòtàn jímọ̀jímọ̀ ọ̀dàlàǹgbà kọ́míjẹ ẹlẹgbẹ́ ògiri ìjàngbọ̀n bàbá Ṣẹ́gun jẹgbẹ́ tí ìjàngbọ̀n jẹgbẹ́ tí èlé ó kú ọ̀dà alájàlẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀gá mi ní kòkòrò lẹ́mọ̀ jẹ́mi gbádùn obì tó gbó kúkú lẹ́mọ̀ jẹ́mi gbádùn ọ̀gá mi Àbẹ̀fẹ́ Ọ̀kín ọmọ agbékèyàn ọ̀kárẹ̀ náà dádédádé ò ní tán lára ọmọ ọba Gbénga Adébóyè abápẹ̀rí Gbénga Adébóyè àfàdé àlílẹ̀ gàràgà o ọdẹ òmùnímọ̀dé míbọ̀rẹ̀ méde ìkùnrin mi dà kábó ti rí kábó ti ṣe Gbénga o kọ́lọ́run bá mi fọ̀rùn kẹ́ kọ́lọ́run bá mi fọ̀rùn kẹ́ Gbénga Àbẹ̀fẹ́ o ọ̀sẹ̀ tó fi ilé lẹ̀ kò ní bàjẹ́ ara ọ̀sẹ̀ tó fi ilé lẹ̀ láládàmọ Ìjẹ̀ṣà o ara tó fi ilé lẹ̀ ọ̀sẹ̀ tó fi ilé lẹ̀ ní bàbá gbọ́n ara ọ̀sẹ̀ tó fi ilé lẹ̀ ní abẹ́ ìfagbọ́rọ̀ ara ọ̀sẹ̀ tó fi ilé lẹ̀ ní mọ̀kárẹ̀ náà dádédádé ò níta lára ọmọ ọba Ifá kálẹ̀lúyà mọ̀túná tí ẹ̀gbọ́n mi dáadáa aṣíwájú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo yín ni mo kí pátápátá Ṣeun Agboola àti bẹ́ẹ̀ èrò pọ̀ Fẹ́mi Àdìó wọ́ndà gbogbo àbúrò wa nìyẹn gbélé gbàgbé Yẹmí Àjídé àbúrò mi dáadáa ara Gbénga Adébóyè ní bákan náà MC Murphy wọ̀nrán ara wa bákan náà rẹ o àròyé Ẹ̀gbá Aláròyé Ìjẹ̀ṣà Níyì Babalọ́lá èmi láládàmọ́ Ìjẹ̀ṣà o Níyì Babalọ́lá gbogbo àjọ wa lẹ́yìn Gbénga Adébóyè nígbà yẹn ní ìhò kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ Gbénga Adébóyè o Gbénga Adébóyè a ò rí bàbá mọ́ o kò ní ọ̀gá pé ọ̀gá mọ̀mọ́ pé ó gbọ́ Gbénga àmọ́ rí ẹ mọ́ o kọ́ ní ọ̀gá pé ọ̀gá mọ̀mọ́ pé ó gbọ́ èmi lọ̀rọ̀ ń bá wí o Gbénga Adébóyè ọ̀gá mi àrímọ́ tó lọ́gàá bá pé ọ̀gá mi dà nínú sọ̀rọ̀sọ̀rọ̀ Gbénga ní kọ́lọ́. ìwé ìròyìn kan fi ọ̀rọ̀ wá mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí nígbà tó ń sọ pé Àtàbàtúbú tẹ iṣẹ́ orin ò pé èmi mọ́ pé mo tún wá di sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òye kìíní òye. ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ta ni aláfojúsùn mi tí wọ́n ń pè ní mẹ́ńtọ̀ ìgbà tí mo wá dárúkọ ẹni tó ń fọ̀rọ̀ wá mi lẹ́nu wọ́n á wò pé òkú ni mẹ́ńtọ̀ mi mo jẹ́ kó yé wọn nínú mo fi orúkọ bo ìwé ìròyìn láṣìírí díẹ̀ mo jẹ́ ó yé wọn pé nígbà tí bàbá wà láyé àwa sì kéré dáadáa à ń gbọ́ wọn wọ́n ń kọ́ wa láì mọ̀ sí àwọn fáwọn ń kọ́ wa nígbà tó tún wá kú tán mo wá sọ fún wọn wípé lára iṣẹ́ tí bàbá ṣe é lẹ̀ ìmísí ara àwọn iṣẹ́ yìí kò lè tán lára wa tí Jésù èyí dé. ẹ
jẹ́ n fi eléyìí sọ ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo ojú tó wọ̀n wá nílé òní ó ń bọ̀ wá dàná ọ̀la ó ń bọ̀ wá dòní èyí tá a bá ṣe sílẹ̀ ọ̀rọ̀ tán ló ń padà bọ̀ wá dì lọ́la. àwa alájà náà lọ. bẹ́ẹ̀ni. ọ̀la ló jù wá lọ. ọ̀la jù wá lọ. ẹja kíyèsí ń tá a ṣe èèyàn mélòó ló tara tiẹ̀ dìde. bẹ́ẹ̀ni kò tí bọ̀dá náà máa sọ ńgbà tó wà. èèyàn mélòó gbẹ̀gàdébò ìwà tó máa sọ láyé ńgbà tó wà láyé nìyẹn pé èèyàn mélòó ló ti ara ẹ̀ dìde torí bí tó bá kó gbogbo alẹ́ tó bí mẹ́sàn-án lẹ́yìn ẹ̀ tó kó adé studio á lè mọ̀ pé òun dárúkọ bá àti ẹ̀ráyè sọ̀rọ̀ á lè mọ̀ pé òun dárúkọ gbogbo wa ṣùgbọ́n àwọn kan ṣètò tó jẹ́ pé wọn ò láǹfààní láti dárúkọ àwọn ọmọ tó ń tẹ̀lé báwọn náà ti fẹ́ mọ̀ nígbà tí mo bá kó àwọn irú àwọn brothers mi mo wá kún wọn lẹ́yìn tájọ ń ṣètò tán kọ́ṣẹ́ lábẹ́ mi tí mi ò sọ pé lágbájá wà ń bí tàmẹ̀dù wà ń bí pé ní orúkọ gbogbo àwọn táwa ń bí orúkọ mi ni lágbájá báyìí báyìí so èèyàn mélòó wa máa sọ pé ó tara mi dìde tí mo bá ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá tẹ̀lé mi lẹ́pọ̀ orí ètò náà bá àti ẹ̀ráyè sọ̀rọ̀ Yínká wà ń bí o Àtàbàtúbú wà ń bí o ìyá Olójooge wà ń bí o ìyá Ààfin Ẹ̀gbá wà ń bí o lóríṣiríṣi Yẹmisí wà ń bí o ó ṣámi o wọ́n ti mọ̀ pé tòótọ́ lágbájá ń tẹ̀lé tàmẹ̀dù nígbà tó wá dẹ̀ máa gba advert wa náà tòótọ́ kàn ní sọ pé irọ́ ló ń pa pé kò í sọmọ lágbájá kì í sọmọ tàmẹ̀dù kíní reason tí Gbẹ́ngà Adébóyè máa sọ pé èèyàn mélòó ronú pé èèyàn mélòó ti ara ẹ̀ dìde àwọn náà tá a dúró yìí ó ti tó bí èèyàn méjì mẹ́ta tèmi náà lè sọ pé níṣẹ́ sọ̀rọ̀ táwọn náà sọ̀rọ̀ lé kẹ́hùn náà sọ̀rọ̀ lé ní táwọn sọ̀rọ̀ lé ní tí wọ́n sọ pé ẹlẹ́rìí kan tó wà ní London nu wọn náà tó ti tẹ̀lé mi náà èdè iṣẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó ti wà ní London. bẹ́ẹ̀ ni tó ṣe program ní Surprise FM ní London. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti ń bá yín ṣe kò ní padà lẹ́yìn yín ẹ wo à ń wò yín wájú báyìí ní padà wá dèrò ẹ̀yìn fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Níyì Adétòmọ̀bí ní Aládàmọ̀ Ìjẹ̀ṣà ńlálejò mi nílẹ̀ agodo lónìí ẹ jẹ́ ń dé òkè lọ́nà tí n bá padà dé àtúwò àwọn ibi tó kù tá a fẹ́ gbé ọ̀rọ̀ tó nígbà ò ń bọ̀ ní tí ì dé.